Ọlọ́run múnú mi dùn. Àmín, àmín. Àwọn ìròyìn tó ń tira wọn tí kan ṣáájú tí mi tún tẹ̀lé tí mi ó tún tẹ̀lé kò múnú èèyàn dùn. Ìmọ̀ kébé sẹ́ ẹgbàá nù. Ṣe rí nígbà tí mo gbọ́ pé àwọn tí wọ́n kó ní eruku pé wọ́n dá wọn lẹ̀, inú mi dùn torí wípé kan wá kún èèyàn 38 lọ sínú igbó níbi tí ò sóúnjẹ tí ò sí mímu tẹ́fún ó ti máa jẹ wọ́n. Tí wọ́n bá gbà wọ́n lẹ̀ bá a ṣe gbọ́ pé wọ́n gbà wọ́n lẹ̀ yìí ó yẹ kí inú èèyàn dùn sí. Ṣùgbọ́n ibi tí inú mi ti tún dùn lọ sàá ó mà ni mo tún gbọ́ pé wọ́n tún ré sí Ìsàpà. Wọ́n gbólóyún, wọ́n gbọ́mọdé, wọ́n gbé ẹni tí ó ń fọyàn fọ́mọ, wọ́n ti kó wọn lọ sínú igbó. Àwa mọ̀ bóyá wọ́n ti tún rí wọn gbà kalẹ̀ báyìí bí wọn ò tí ì rí wọn gbà kalẹ̀. Ó wá jẹ́ kí n máa wò wípé bó la wá ń lọ báyìí. Bóyá iwájú lọ lọ́kọ̀ tiẹ̀ wá ń wà wá lọ ni bẹ́yìn ní lórílẹ̀‐èdè yìí àwọ̀ ò mọ̀mọ́. Gbogbo ẹ̀ wá rí jákújákú tó jẹ́ wípé mo wá ń wò wípé tí n bá tẹ̀ tún wá lórí rédíò lónìí à ń láyàn lọ́yẹ̀ lórí rédíò tó nítumọ̀ báyìí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní tí mo fi sọ pé inú mi ò dùn nìyẹn torí pé mi ò mọ ibi tá à ń lọ bí wájú ni bẹ́yìn ni bí tọ́lọ́kọ̀ wa ń wà wá lọ èmi ò mọ̀. Kò yé yé mọ́. Kò yé mi mọ́. Ṣùgbọ́n nǹkan tó wá béèrè lọ́wọ́ mi nípa ọ̀rọ̀ pé kéèyàn dìbò àti ń di gbọ́nà adẹ̀ tí wàá sọ ó di ẹ̀ẹ̀méje ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kàkálẹ̀ síwájú wa yìí 1999 2003 2007 2011 15 19 23 méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bàbá sì dì àwa náà ti rí èsì rẹ̀ báyìí. Ṣé gbogbo bá a ṣe wá dìbò ṣé ó wá tẹ́ wa lọ́rùn gbogbo nǹkan tó ń jẹ jáde lórí ìbò wa? Òun ni ẹgbẹ́ KRMP wá lónìí tí wọ́n gbé wá wípé ká máa dìbò wa ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Ìyẹn ni voting right towards 2027 bí àwọn èèyàn wa ó ṣe dìbò ní 2027 tí ó yàtọ̀ sí tàtẹ̀yìn. Tàtí ń bá bọ̀ òun là ń gbé wọ̀. And bẹ́ẹ̀ bá right téèyàn bá èèyàn ò mọ̀ lè gbin ata kó a máa ronú wípé òun ó ká iṣu níbẹ̀ ata lọ́gbẹ̀ ọwọ́ mú àdá lọ́wọ́ ọmú ọkọ́ ọlọ́fẹ́ lọ hú iṣu kò ṣeé ṣe. Téèyàn bá di ìbò tó jẹ́ pé olè ló dìbò fún ìbò yóò produce gbéwírí sọmọ tó ń jẹ́ gbéwírí. Bí ìgbà téèyàn sọ pé àwọn bí olórí ọlọ́ṣà. kíláàsì 1 sí ọyẹ tó wà ní 100 level ní yunifásitì ó jìnnà síra wọn. ọ̀gá lòun. ọ̀gá olè ọba dìbò fún olè gbéwírí ó kó ọ lẹ́rù lọ. Àwọn èèyàn sì wá mọ̀ wípé ẹrù wa náà ni wọ́n ń kó lọ. Ẹlòmíì á sọ pé owó ìjọba ni wọ́n jí. Owó ìjọba sówó wọn ni ṣe gbowó gbogbo wa ni. Owó tí wọ́n ní tí wọ́n fi tún sùkúù ṣe wọ́n gbé lọ olówó ìjọba ni. Owó tó yẹ kán fi tún ilé ìwòsàn ṣe olówó ìjọba ni. Owó tó yẹ kán fi sọ̀nà dé àdúgbò kárí omi mu olówó ìjọba ni. So nítorí náà ẹni bá dìbò kó lè ó ti dìbò fún àwọn olórí ọlọ́ṣà tó jẹ́ pé yóò kó ni lẹ́rù lọ. Irú yẹn sì ní àfi tí a bá tún mi ò mọ bá a ṣe lè gbádùn ọdún 4 torí ẹ̀ẹ̀kan náà la máa ń dì lọ́dún 4 tó bá ti di ọdún 4 tó bá ti sì dì níwọ̀n ọdún 4 yẹn ó tán nìyẹn. Ọmọ àrùn mọ́ra náà ni èèyàn mọ complain pé àṣetún rí eru eléyìí àṣetún kó wa lọ́mọ lọ báyìí wọ́n ṣe tún àwọn ọ̀daràn ṣe wá ń gbé àárín wa báyìí. Ó ní í ṣe pẹ̀lú ìbò tí à ń dì.
ara ń tá a bá wá lónìí nìyẹn Ọlọ́run fún wa ní àṣeyọrí. àmín. so kí n wá yí sí ọ̀dọ̀ barista Ibrahim Sarafdeen ní ọ̀sán yìí pàṣẹ láǹfààní àti bàbọ̀ ẹ̀rí pé gbà tí olóyè Akọgun sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé bí èèyàn bá ti ṣì mú yóò ṣiṣẹ́ wọ́n àti fi ṣe yọ bọ̀lọ́ ẹ̀ wọ́n ní tọ́jọ́ máa bọ́ ni pé voting right kéèyàn máa ń tọ́tọ́ kó mọ bí ó ṣe dì í kò mọ́ lásìkò yẹn òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀. ẹ jẹ́ wá wo kìdí kan fún tọ̀sán yìí kí n gbà tọ̀dọ̀ yín ṣé mọ̀ pé bí wọ́n bá yan kábíyèsí nílùú kí n wá wo ìlànà ti Yorùbá àwọn ò ní pé Ifá ni ó yan kábíyèsí o àwọn àlùkà sì ń bẹ tó jẹ́ pé àtó ti wà nílẹ̀ nìtiyan ẹ̀ńtọ́ kan ti mọ rẹ̀ bẹ́ẹ̀ tó wà ń bẹ́ẹ̀ bá ti lọ ẹ jẹ́ wá wò báyìí nísìn ṣé mọ̀ pé ìka tó tọ́ sí mú ni wọ́n gbàgbọ́ pé Ifá òmùhùn tí wọ́n ìjọba kí ìlú lè bá àtúbà tó ṣẹ́ kó lè bá tẹ̀ wájú ṣùgbọ́n tí wọ́n bá ti mú ẹni tí ò tọ́ lóróyè tí ègorí ìtẹ́ àwọn baba ńlá wọn lù ìlú lè rí bákàbákà béèyàn ó bá wá mọ ẹni tí ó wà gbé wa débẹ̀ nínú òṣèlú tí ó jẹ́ èèyàn tí a kó gbogbo ayé wa lé lọ pé wọ́n túkọ̀ wá o ẹ̀mí wá o òní wá o ọjọ́ ọ̀la wá o tàwọn máa wá o bó lè yóò ṣe mọ̀ pé Sarafdeen yìí èèyàn ni òun ló yẹ ká tẹ̀lé bó la ṣe dárú èèyàn bẹ́ẹ̀ mọ́ láti dìbò fún. ọ̀pá yes sir. èyí tí ẹ béèrè yìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ olóṣèlú tí máa ń sí nìyẹn. tí wọ́n ti ṣe mọ́. ibi tí wọ́n ti máa ń sí nìyẹn. àwọn àgbàlagbà wọ́n lórí làáfi mẹ́ran láwo táì fi méegun. ṣùgbọ́n ìjọ́ tíyẹn bá ti fi kàǹdù tó bá ti fi mẹ́rin eegun ni ó mú o. tó wò ó pé eléyìí máa ṣe. eléyìí ṣe káfíńsì. lọ́wọ́ àìmọ̀ eegun ní tán ó mú ní Yorùbá fi pé orí làáfi mẹ́ran láwo táì fi méegun. àwa yàtọ̀ sí àwọn àmúyẹ tí òfin orílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ àti èyí tó wà ní Electoral Act pé ẹni tí ó bá díje o kò gbọdọ̀ ti ṣẹ̀wọ̀n rí o ó gbọdọ̀ kàwé débi báyìí o ó gbọdọ̀ jẹ́ ọmọ ọdún báyìí o eléyìí èyí táwọn ó tún wò lọ́dọ̀ wa ò ní pé sẹ́ni yìí ṣé ó jẹ́ ọmọlúàbí ṣé ntí ẹ̀ ń dùn wá gan nínú àdúgbò wa sọ́mà ní ìpínlẹ̀ wa sẹ́ni ìmọ̀ eléyìí ọwọ́ wa ọwọ́ Ọlọ́run ló wà ṣẹ́rí tó wà lọ́wọ́ wa lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń compromise rẹ̀ bí àṣà ilé ìbò a máa ń mójú kò fún mo ti sọ nínú ilé rédíò rí wípé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tí wọ́n máa darí wa a máa ṣe wọ́n ní pàjáwìrì ni kì í ṣe pé àwọn tá a ti jọ mọ́ra wa àwọn tá a ti mọ̀ wá wọn mo lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńjọ́ náà lọ́hùn ọ̀pá mo ní tá a bá fẹ́ fìyàn jẹ kánsílọ̀ ẹ worú àwa tá a wà nínú stúdíò yìí nìsín àmọ́ èèyàn tá a lè yàn tá a fi jẹ kánsílọ̀ ṣùgbọ́n nígbà tó bá tábù sí gàdà tásìkò táyàn kánsílọ̀ bá dé ẹni títí ń dúró tiwa tá a mọ̀ nínú ilé tá a mọ̀ ládùúgbò ó lè mọ̀ lówó lọ́wọ́ o àmọ́ àmọ̀kọ́ ọmọlúwàbí ni bá a ń ṣe kó mọ bá a ń ṣe ìyàwó bá a ń ṣe sílé òun náà là á mọ̀ rí àmọ́ pé tó dé wá ní ìwálọ̀ àmọ́ tó bá ti wá tásìkò tá a yàn yàn wá pé ẹnìkan wà dé láti Àbújá ńgbà náà ẹnìkan dé láti Port Harcourt àwọn àfọwọ́lé Túndé léjìká pé Túndé ọ̀ní sùúrù ni ọ̀rọ̀ owó ló délẹ̀ yìí o eléyìí o a sí ẹnìkankan ara wa là ń ṣe torí ẹni tó wá láti Àbújá tí ń kówó wá tí ń ṣe gbogbo ẹ̀ òun wá ṣòwò nu òun ṣòwò ni owó ló wá ṣe tó bá sì ti ṣe o bá ti bọ́ bẹ̀ ó kù ti mọ válù yín èyí náà ló dífá fún àwọn tí máa ń ṣẹlẹ̀ tí èèyàn fẹ́ gbé di gómìnà ẹ̀ rí i pé ẹ máa tẹ́tí sí ìṣẹ́bílẹ̀ rédíò yìí náà ní ti ń jáde tí wọ́n ká pé ẹni bí ó kàn dé pé òun gbé foundation kan jáde òun gbé kíní kan jáde lẹ́ẹ̀bà máa tò síbẹ̀ wọ́n máa fún yín blanket wọ́n máa fún yín ní ẹ̀rọ ọlọ́ta wọ́n máa fún yín ní ẹ̀rọ ọlọ́gì
gbogbo ayé ní ọba wù kalẹ̀ pé alóhùn fẹ́ ṣòṣèlú kò yẹ kó rí bẹ́ẹ̀. èyí tó burú jù ní pé tó bá wá tó di ọjọ́ ìbò yẹn ẹ wo ní tí mo ń sábà ṣẹlẹ̀ níbi à ń ra ìbò níbi à ń ta ìbò àti ẹ̀sùn ti ń gbọ́ àṣà kan tí ń dé pé dìbò kí o síbẹ̀ dìbò kí o síbẹ̀ ṣe é rí kíní ó yẹ kí ó wọnú ọpọlọ àwọn èèyàn wa lọ ó yẹ kó wọ gbogbo ẹni tí ó bá fẹ́ fi òṣèlú mọ́ ṣe sáré ń bájà táwọn èèyàn bá fi lè tẹ̀lé wọ́n fọwọ́ múná nìyẹn o wọ́n fọwọ́ múná nìyẹn a sì ti ń dé tán wọ́n ti fẹ́ẹ̀ dé nìsín tẹ́lẹ̀ alẹ́ ni mi ò wà lamẹ́ríkà yóò wà ní UK yóò sì máa gba fọ́ọ̀mù ńlẹ̀ kò sí tó burú lọ́dọ̀ tí ẹ̀ ń wo torí ìbùkún lẹni tí ó fi ìwọ̀sí lọ́yàn ìgbéni fẹ́ni yóò gbà nígbà téèyàn ò mọ tí ń tà ń ṣe lé tó wá dúró nìkan tí wọ́n ń gba fọ́ọ̀mù tí ń náwó ó sì dé náà ó sì lọ́kàkiri wọ́n ló wọlé kí la fẹ́ ṣe àìní tọ́jọ́ iwájú wa wọ̀ so ibi táwa àyìn tá a ti máa mí sí rẹ̀ àbí tá a ti máa sí gẹ́gẹ́ bí aráàlú gẹ́gẹ́ bí olùdìbò gẹ́gẹ́ bí olóṣèlú onígbẹ́ ká gbé àwọn tí ò bá yẹ tí wọ́n mú àìlera wa nínú tí ń dààmú wa ládùúgbò síwájú ẹlòmíì wá wà tó yẹ pé ní kò tiẹ̀ wá tó ní ẹ̀kọ́ tí ó fi lè tukọ̀ iṣẹ́ tó gbà yẹn ká máa jẹ́ gómìnà kì í ṣiṣẹ́ kékeré kódà bí yẹn bá ní adviser tó bá ní commissioner residual knowledge gbọ́dọ̀ wà lẹ́ni tí ń lead ẹni tí ó lead yẹn ó gbọ́dọ̀ mọ̀ tí ń ṣe téèyàn máa ń fún ọ ní mọ̀ràn ti tatara rẹ ọgbọ́n tí ń bẹ lára rẹ àtinúdà rẹ náà eléyìí ìmọ̀ràn tó mú wá yìí ọbọ̀ sójú ẹ̀ ẹni tí ó lead tí ó wà báwọn ó gbọ́dọ̀ wà above àwọn tí ń dà jẹ níjọ́ tá a bá ti ẹ wo orú ètò tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbé kalẹ̀ nígbà tí wọ́n wà ní premier ní Western Region títí di sìn bí wọ́n bá máa sọ̀rọ̀ Awólọ́wọ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa sọ with reverence ni nítorí pé bàbá yẹn kì í ṣe olóṣèlú wòsùn ṣe kan ó ti ní ètò tí ó ṣe ńlẹ̀ kó tó di pé ó dé ààyè yẹn gbogbo ohun tó wá dálẹ̀ ńgbà yẹn kò sí àwọn tí wọ́n ti sọ páàsì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan tí bàbá yẹn dálẹ̀ àtinúdá ọgbọ́n ẹni tí ó bá lídìí àbẹ́ni tí ó sojú tí ó jẹ olórí ó gbọ́dọ̀ ní àtinúdá ọgbọ́n tó ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ gbùyà ọmọ tí ó ṣe tí ó kàn ní máa tààrà. bí wọ́n bá tiẹ̀ fún mọ̀ràn. n tó ní lára rẹ̀ gan yóò tún jọ wò ìmọ̀ràn tí yẹn bá fún yàn yóò tún jọ kó tó di pé ó lòrú mọ̀ràn èyí tó bá yẹ kó yọ kú èyí tó bá yẹ kó fi kún. àmọ́ gbà tí ò bá nǹkan kan lẹ́ǹkan ìṣòro wa ni wípé àti ní ọlọ́run kò tí ì darí irú àwọn èèyàn bẹ́ẹ̀ fún wa àti national level àti state level àti local government level so ó dìgbà ọwọ́ kìíní yẹn aráàlú ló ọwọ́ rẹ̀ ló wà gbogbo bólóṣèlú ti wò ó lè pọ̀ tó wọn ò pọ̀ tó àwọn tí wọ́n ń dìbò olóṣèlú ò pọ̀ tó àwọn tí ń dìbò so bá a bá ti rí àwọn olóṣèlú tí mùsèmùsè wọn ò bá dá músémúsé aráàlú ni ó sọ fún pé ibi tí ọ dúró kàn bí lọ dúró eléyìí ló yẹ kó ṣe báyìí eléyìí ló yẹ kó ṣe báyìí ọ aráàlú ni gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé lọ́wọ́ KRM láti máa da aráàlú lọ́yẹ̀ èyí tá à ń sọ fún aráàlú ni wípé kì í ṣe gbogbo gbàlèyàn máa fi nǹkan ti sara owó Yorùbá wọn ní kì í ṣe gbogbo tó wó lówó lùpà gbogbo nǹkan kan lówó ẹ jẹ́ ká kíyèsí torí pé njọ́ tá a bá ti rí pé ọ̀rọ̀ owó náà labasa tì síwájú ká jẹ́ ká mú ebi jò ní okùnṣẹ́jú ti sẹ́ àkùsátà tá a dìbò ní à ń gbé àbíká ìṣẹ̀mó káàkiri ní à ń gbowó káàkiri ẹ wò láti nǹkan bí tá a ti wá gbowó yìí náà sówó ń gbọ́ bùkátà wa àbíbẹ̀yẹn bá gbé ètò kalẹ̀ nípa èrò ẹ̀kọ́ ọ̀gbìn ìgbáyégbádùn gbogbo èèyàn ní ó kárí kì í ṣe gómìnà ò lè máa pínwó kan kárí gbogbo wa president ò lè pínwó kan kárí gbogbo wa àmọ́ bí wọ́n bá ṣe ètò tí ó jẹ́ kárí ilé kárí oko látara omi látara kárí oúnjẹ jẹ látara kí àwọn ọ̀dọ́ kún orí iṣẹ́ ṣe eléyìí yóò kárí wa eléyìí irú àwọn tó bá nírú àfojúsùn bẹ́ẹ̀ ló yẹ kára ló tẹ̀lé. ẹ ṣe ẹ̀rí pé mo ní pé gbogbo tó ń ṣe lọ́sàn-án ìpátápátá
láti bẹ̀rẹ̀ sí já lójú ṣọ́ṣọ́ ní nkún ẹ ṣé gan. Thank you. ó gbádùn bẹ́ẹ̀ sí tóun kí n tó padà sọ́dọ̀ olóyè Akọgun Iyọlọyè Dépò fún tọ̀sán lórí ètò ìràpadà Kwara nìkan ní sóbí 101.9 FM bí bá ṣe darapọ̀ pẹ̀lú wa bá ti ṣe nù aago 3 sí 4 ni ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara nìkan ẹni ń jáde ní èyí tó ti gbé kalẹ̀ yìí kì í ṣe ẹgbẹ́ òṣèlú kankan ẹgbẹ́ kalara wa lọ́yẹ̀ òní à ń pè ní KRM ìràpadà Kwara olóyè kíní kan wà tí mo fẹ́ ká wò ọ̀rọ̀ ṣe polongo òbò tóró ni máa ṣáájú kódà kan bẹ olójúlé sójúlé àwọn kan bẹ aládùúgbò sádùúgbò èmi ọba ya ní ọwọ́ àjà gbangba tó di pé yóò di onílù onítìfọn tẹ́ wà bẹ̀rẹ̀ sí máa rí oríṣiríṣi bẹ́lẹ̀ tí ń lọ ètò wọn máa bọ̀ ìpolongo òbò tó lè bó ń pè ní kàmpéènù àwọn tá a wá jára lóṣà ìhà wo ló yẹ ká kọ sí ọ̀rọ̀ campaign tó jẹ́ ìpolongo òbò àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé bóò ni ọ̀rọ̀ campaign ṣe jinlẹ̀ tó àti pé àwọn nǹkan kan wo ní ń bẹ lábẹ́ campaign lóòótọ́ ẹ jẹ́ ń pa mẹ́tẹ̀ẹ̀ta bọ̀. ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́ ṣe rí nǹkan tí lọ́ọ̀yà ṣàlàyé fún wa ó jọ mọ́ nǹkan tí ẹ tún padà wá béèrè yìí náà màá tún ẹ̀sùn mọ́ mọ́ màá mú mọ́. ìkíní ni pé mo fẹ́ ṣàlàyé fún gbogbo olùdìbò wípé àwọn pátì àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n máa ń gbé èèyàn kalẹ̀ ẹni tí wọ́n bá sì gbé kalẹ̀ ń lẹ gbọ́dọ̀ dìbò fún ṣùgbọ́n a wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé pátì kan ṣoṣo náà kọ́ ló máa ń wà nígbà tá a dìbò ní 2023 pátì tó wà téèyàn lè dìbò fún ó ń lọ bíi mọ́kàndínlógún ní tẹ́lẹ̀ yìí náà yóò tó bẹ́ẹ̀ tí wọ́n bá wá kó àwọn èèyàn tí wọ́n fẹ́ kẹ́ ẹ dìbò sí ìta ẹ gbọ́dọ̀ wo eléyìí tó dáa jù nínú gbogbo àwọn tí àwọn olóṣèlú gbé kalẹ̀ torí pé wọn à ní pè yín sí nígbà tí wọ́n bá fẹ́ gbé èèyàn kalẹ̀ ṣùgbọ́n wọ́n pè yín sí níbi pé ẹni tí wọ́n gbé kalẹ̀ yìí o kó lè wọlé níwọ̀n ìgbà tó bá jẹ́ pẹ̀yìn lẹ máa ṣe kó wọlé ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ ní àfojúsùn nínú irú èèyàn tí wọ́n gbé kalẹ̀. àṣepa. bẹ́ẹ̀ ni ṣé èèyàn dáadáa ni ṣé ọmọlúàbí ni gẹ́gẹ́ bí lọ́ọ̀yà ti sọ ṣé ládùúgbò wa ṣàmọ́ wọ́n ti sọ gbogbo yẹn ṣùgbọ́n a máa ń wo gbogbo ètò àwọn olóṣèlú lórí ètò ìpolongo sì pín sí oríṣiríṣi àwọn mi ò máa kànlẹ̀kùn yín lójoojúmọ́ olójúlé sójúlé ojúlé sójúlé àwọn míì yóò lọ bá wa sọ̀rọ̀ ní ilé nígbàngàn àwọn míì lè ní ilé ọba làwọn ó ti bá yín sọ̀rọ̀ àwọn yín mi sì lè ṣe ìjókòó ìta gbangba lórí ìpolongo yìí ẹ̀tàn máa ń pọ̀ níbẹ̀ ó máa ń pọ̀ níbẹ̀ kì í sì rinlẹ̀ tó pàápàá jùlọ tó bá jẹ́ ìpolongo tó ní ìlù àti ijó àti ká máa pariwo àní lè béèrè question lọ́wọ́ àwọn tí wọ́n bá wá wípé kí lẹ mọ̀ nípa candidate yìí ó lè mọ̀ ní àwa náà mọ̀ wípé ó lè ní ládùúgbò tẹ́ ẹ wá gbé wa kò ní sí yẹn bẹ̀ irú ìpolongo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe kì í fi àyè kalẹ̀ fún ìbéèrè nípa tí ò bá wá sí àyè fún ìbéèrè kí ni àwa náà ń ṣe láti béèrè nípa àwọn tí wọ́n gbé kalẹ̀ wọ́n gbé Mukaila kalẹ̀ ní àdúgbò yín wọ́n gbé Joseph kalẹ̀ níbòmíì ṣé kò yẹ káwa náà béèrè wípé kí ni ìwà Joseph kí ni ìwà Mukaila kí ni ìwà Gírèsì gbogbo eléyìí ló yẹ ká béèrè àwọn tí mò ń bá sọ̀rọ̀ nísìn àwọn tí wọ́n ń gbọ́ wa pàápàá jùlọ tí wọ́n yí rédíò ká àwọn tí wọ́n wà ní assembly ẹ̀yin náà níṣẹ́ ṣe lórí wípé ǹjẹ́ ó tọ́ ká dìbò fún ẹni báyìí tàbí kò tọ́ àwa náà lè béèrè irú sùkúù wo ló lọ irú ìwà wo ló ń wù níbẹ̀ ǹjẹ́ ní mọ́sálásí ǹjẹ́ àgbúrò rẹ̀ ǹjẹ́ ní ṣọ́ọ̀ṣì ó ń bá wa kópa
gbogbo orú nǹkan báyìí òun ló yẹ ká máa béèrè ká fi mọ̀ wípé ọmọlúàbí là ń rán lọ sí inú ìjọba. ní tó tún wá wà ń bẹ̀ ni pé ó dàbẹ̀ pé a máa mú ìjọba nǹkan ìjọba pàápàá jùlọ ìbò à ń mú ní tẹ́tẹ́rẹ́ a máa mú ní wípé kò já mọ́ kankan. kò rí bẹ́ẹ̀ o ẹni tẹ́ ẹ fẹ́ gbé kalẹ̀ tí ó di local government chairman tó jẹ́ pé ní oṣooṣù 500 million naira ni ó máa dé sásìkò sí ọwọ́ rẹ̀ tó jẹ́ pé òun ló wá ní iṣu òun ló ní ọ̀bẹ òun ni ó máa kún òun ni ó máa pín òun ni ó máa bù òun ni ó máa là ẹ wá ní irú ipò bẹ́ẹ̀ kò já sí tẹ́tẹ́rẹ́ ẹ wá mú ní tẹ́tẹ́rẹ́ ẹ wá mú ní pé kò já mọ́ nǹkan kan kámọ́tì ẹ̀ tún sọ ẹni tí ó wà jẹ gọ́fúnọ̀ ẹni tí ó jẹ gọ́fúnọ̀ tó jẹ́ pé owó tí ó máa bọ́ sọ́wọ́ rẹ̀ ní oṣooṣù ó ń lọ bí 16 billion naira ní Kwara tá a rí lónìí ẹ wá ní kò já mọ́ nǹkan kan ẹ lè gbé anybody síbẹ̀ ẹ lè gbé ẹni tí ò tiẹ̀ wúlò síbẹ̀ ẹni tí ò ní gbọ́ ti yín ẹ lè gbé síbẹ̀ ẹni tí ò lóye ẹ lè gbé síbẹ̀ ẹni tí ò ń bá yín sọ̀rọ̀ ẹ lè gbé síbẹ̀ gbogbo orú nǹkan báyìí òun ló yẹ kí a mọ̀ wípé tá a bá mú irú ètò ìbò báyìí ní tẹ́tẹ́rẹ́ à ń jẹra wa ní ìyà ni ìyà kì í sì ṣe ìyọdún kan kì í ṣe ìyọdún méjì ìyọdún mẹ́rin ni ìta tó wá rí ni wípé ní bá tá campaign yìí tán tá à ní ọ̀nà àti wádìí wọn dáadáa tí wọ́n bá débẹ̀ bí wọ́n bá ṣe débẹ̀ lónìí òun ni wọ́n ṣe máa ṣètò bí wọ́n ṣe tún máa débẹ̀ lọ́dún mẹ́rin tó ń bọ̀ èèyàn dé orí ipò ẹfun lọ́dún mẹ́rin kò tí ì ṣiṣẹ́ oṣù kan ó sì wá ń ṣètò bí ó ṣe wà níbẹ̀ fọ́dún mẹ́jọ omi ìpè bó bá jẹ́ pé omi ìyà ló pọn fún wa fọ́dún mẹ́rin ó ń fẹ́ ká jìyà yẹn fọ́dún mẹ́jọ yóò pín ìyà fún wa so gbogbo orú nǹkan báyìí là wá rí wípé lórí ọ̀rọ̀ campaign kò ń ṣe nǹkan tó jẹ́ pé ká mú ní tẹ̀tẹ̀rẹ̀ ìmí ìtúwà ọ̀pá tí mo fẹ́ kún ìwò rọ́mọ́lú eléyìí okay sir ó ní ọ̀rọ̀ pé pátì báyìí ló yẹ ká dìbò fún òun ló ń ṣèjọba ní òkè òun ló ń ṣèjọba ní 29 states òun ló ń ṣèjọba ní ìpínlẹ̀ àmì ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti rí lórílẹ̀‐èdè yìí àwọn kan tiẹ̀ ti sọ pátì kan di pátì ọ̀dọ́ tiwọn tẹ́ bá lọ abga látijọ́ tó ti pẹ́ báyìí abga ń ṣèjọba ẹ̀ ẹni tó sì ń ṣèjọba lókè kò lè sọ pé òun ò fún lówó rẹ̀ kò sí àǹfààní kan tá a ní gbà nípa pé bóyá ìjọba òkè la gbọ́dọ̀ ṣe torí pé ìjọba òkè kò ní agbára láti mọ́ sanwó wa fún wa kò ní agbára láti dè wá lọ́wọ́ kò ní agbára láti sọ wípé òun ò recognize anybody àbá àgbékalẹ̀ nínú ẹgbẹ́ ẹlẹ́dẹ̀ so gbogbo orú nǹkan báyìí kò yẹ ká máa wò pẹ̀lú ìbò ẹ jẹ́ ká wo ìbò tó ń bọ̀ yìí pẹ̀lú ọmọlúàbí ènìyàn ní kẹ́ ẹ já wò ọ̀rọ̀ pátì kọ́ ṣé a mọ ẹni iṣẹ́ yóò ṣe dáadáa ṣáà ti test ẹ̀ kí ló ṣe rí nínú ìlú rẹ̀ kí ló ṣe rí nínú ìjọ kí ló ṣe rí nínú alásàlátù kí ló ṣe rí ládùúgbò kí èèyàn fi lè mọ̀ wípé tá a bá gbé síbẹ̀ yóò ṣe dáadáa ọjọ́ mélòó la fẹ́ lò láyé táwa máa waste time ara wa pẹ̀lú àwọn tí ò ní ṣe dáadáa. ṣùgbọ́n ìtọ́jú ẹ̀kọ́ tó fẹ́ súnmọ́ bí tẹ́ ti ń bọ̀rọ̀ bọ̀ ó lọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹni tí ó díje àtẹ̀gbẹ́ òṣèlú èyí tí mi mọ̀ tó dá lójú ni pé bàbá ó jọ ọmọ rẹ̀ lọ ọmọ àbá àga tó po ná tí bàbá rẹ̀ jára rà bàbá ni bàbá ọmọ jẹ́ nínú ẹni tó jẹ́ ẹni tí ń díje tó jẹ́ pé ìṣẹ̀kẹ̀dùgbẹ̀ ń bẹ lọ́wọ́ ìgbà míì àtẹ̀gbẹ́ òṣèlú tí ó tàbẹ̀rẹ̀ dìde èwo lásán kó jura wọn lọ. nínú ẹni tó ṣe kí ni. tí ó díje sípò òṣèlú àtẹ̀gbẹ́ òṣèlú tó fẹ́ tibẹ̀ díje èwo la fẹ́ sọ kó jura wọn lọ. ẹgbẹ́ òṣèlú tóbi ṣùgbọ́n ẹni tó ṣe kókó fún àwa tó ní ìtumọ̀ fún àwa òun lẹni tá a mọ̀ tó bá fẹ́ gbé àpótí kalẹ̀ tó bá àmì tó tí a fẹ́ dìbò fún ẹni yẹn ló nítumọ̀ fún wa jù nítorí pé òun ni tó bá ṣe dáradára
tó jẹ́ pé ayé ò dẹrùn fún wa tí ò bá sì ṣe dáradára bẹ́ẹ̀ ni pé èèyàn dáràn fọdún 4 ni so a gbọ́dọ̀ compromise pẹ̀lú ẹni tí a fẹ́ dìbò fún yẹn gangan sáà mọ́ ni àbá mọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n gbìrọ̀ sí Kwara State yìí ọ̀pá Kwara ni wọ́n wà o ní tí wọ́n máa sọ ni pé àwọn ò tiẹ̀ ní ọ̀rọ̀ kankan bá àwọn Kwara sọ ṣùgbọ́n èyí lọ dìrọ̀ mọ́ president lérú ilé ìtawà ẹ̀ wọ́n lè sọ pé ẹ wo ẹ kàn ń ṣera yín ní wàhálà ẹni tí Tinubu bá ti gbé kalẹ̀ ni ẹ wo ẹ ń ṣera yín ní wàhálà ẹni tó bá mọ kí ni a tún pọ̀ mọ́ Tinubu Ṣèyí ẹni tó bá mọ Ṣèyí Tinubu ní ó rúùlù ní Kwara ẹlòmíà ní ẹni tó bá mọ ìyàwó Tinubu ìyàwó ààrẹ Rẹ̀mí a ní òní ó rúùlù ní Kwara kí ló kan Rẹ̀mí nínú gbogbo tá à ń ṣe ní Kwara kí ló kan Tinubu pàápàá kí ló kan Ṣèyí téèyàn kan wàá sọ pé ọ̀rẹ́ ẹ̀ ní Ṣèyí torí kó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ òun wàá di gọ́fúnà Kwara níta ń sọ ni pé ènìyàn tí ó ṣèjọba tí ò bá ṣe dáadáa ṣẹ̀ṣẹ̀ yóò fìlì àìṣe dáadáa rẹ̀ yẹn àbí pírẹsidẹ́ǹtì gan tí wọ́n ní àwọn ń rọ̀ mọ́ ṣé tí gọ́fúnà wo bá ṣe dáadáa ṣé ó kan pírẹsidẹ́ǹtì yóò jìyà ni kò ní jìyà. nígbà tí wọ́n jọ gbé kò dẹ̀ mọ̀ kò ní kankan ní Kwara yìí ju pé gbogbo nǹkan tó kan pírẹsidẹ́ǹtì ní Kwara ni pé kó mú Kwara kún ara láti rí i pé òun wọlé kò sí nǹkan tó kàn jù yẹn lọ àwa tá a ní Kwara la gbọ́dọ̀ mọ ẹni tí ó ṣèjọba lórí tó jẹ́ pé ìgbésí ayé wo fi wúlò ṣùgbọ́n bí àwọn nǹkan ṣe máa ń ronú nìyẹn ẹlòmíà kódà bó ti wà nínú ẹgbẹ́ tí wọ́n ti ń sọ pé ẹ ní sùúrù ẹ dúró ẹ mọ̀ kúrò nínú ẹgbẹ́ torí Tinubu yóò kúkú gbé ẹnìkan wá tí ó jẹ́ pé òun ní wàá ṣèjọba mo ní that is even insulting. It's even insulting. How can you say Tinubu will come and just bring somebody to come and rule us in Kwara? What stake does he have here? So gbogbo orú nǹkan báyìí kọ́ ló yẹ kí gbogbo orú nǹkan báyìí kò ní jẹ́ ká lè dìbò síbi tí ó ní ìtumọ̀ fún wa. Ẹ ṣe Iyọlá Akọgun torí àsìkò wa ń ṣe tètè lọ́sàn-án yìí kí n padà sọ́dọ̀ Barrister Sarafdeen lórí ètò ìràpadà Kwara fún tọ̀sán yìí. Barrister ṣe rí kíni kan ní máa kọ́kọ́ jáwọ́ jasẹ̀ náà yẹn o tí máa ń fa ọkàn yẹn sí nǹkan o tí máa ṣe bẹ́ẹ̀ fa ọkàn yẹn sí kó n fẹ́ ṣe nǹkan báyìí ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ iṣẹ́ oníròyìn tí mò ń ṣe lọ́sọ̀ọ́ yìí lónìí arákùnrin kan ń bẹ ní CNN nígbà náà wọ́n ń pè ní Larry King bí bá ń ṣètò báyìí mo sì kéré lọ́jọ́ orí bí bá wá ń ṣètò bí bá wá ń wò ó inú mi àmà dùn pé orí arákùnrin pé pọ̀. abájọ ọ̀wọ́ náà ṣe do nílòyìn mo mọ̀ pé àtọ̀ ń wò nù. ìgbà èèyàn ti àgbáńlá ayé nu o àwọn gbà tó dọwọ́ onílé ń bì arákùnrin kan bẹ ní NTA gbà káàtà wà kéke wọ́n ń pè ní Siristoba. tí màá wọ́n wo Siristoba tí máa ń kàròyìn màá sọ fún bàbá mi pé ṣẹ́jú wọn ṣeré o ṣé àwọn kékeré kan lọ fa ọkàn mi sí tí wọ́n ṣe o. àwọn tí wọ́n ó dìbò nígbà tá a bá dìbò kí ni nǹkan tó yẹ kó máa fa ọkàn wọn láti sọ pé wọ́n fẹ́ dìbò. kó tó di pé mo dáhùn ìbéèrè yẹn mo fẹ́ sọ sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń bá bọ̀ àti olùdíje ṣe rí lábẹ́ òfin Nàìjíríà wọn ò tí ì sí òfin tó sọ wípé bẹ́ẹ̀ tiẹ̀ ní ẹgbẹ́ ẹ lè dìbò wọlé kò sí independent candidature ní Nàìjíríà wọn ò tí ì ṣe yín so ẹgbẹ́ òṣèlú wa dàbí ọ̀nà kan tí ẹni tó bá fẹ́ dípò òṣèlú mú tó fi lè dépò agbára èyí tí chief ń sọ lẹ́ẹ̀kan pé ẹgbẹ́ ẹni tí ó bá díje dìbò ìjọmọlúàbí rẹ̀ ló gbọ́dọ̀ mú láyà wá gẹ́gẹ́ bí aráàlú ẹni tí ó dìbò kí wọ́n padà sórí ìbéèrè mi. ṣe rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ọkọ́kọ́ tì síwájú yìí ẹni tí ó bá díje yóò ti ní àfojúsùn ẹni ńlá fi sọ lẹ́ẹ̀kan pé ẹni tí ó bá dìbò tá a tì síwájú ó gbọ́dọ̀ mọ àìlera aráàlú so ẹni tí ó dìbò tí ó díje
pé òun fẹ́ ṣáájú aráàlú àbíjọ rẹ̀ ó gbọ́dọ̀ ti rí kinní kan wò ní àdúgbò pé kinní yìí ò yẹ kó máa lọ báyìí ibi tí kinní yìí yẹ kó tó wà yìí kò dáa ìgbésẹ̀ kan la gbọ́dọ̀ gbé ó wá rí i pé ní kò sí kódà bó lówó lọ́wọ́ agbára àjọba ó yàtọ̀ sí kéèyàn olówó lọ́wọ́ o agbára téèyàn bá ní lábẹ́ gẹ́gẹ́ bí agbára òṣèlú ó yàtọ̀ sí pé kéèyàn olówó ń báńkì bí a ti lò àwọn kinní kan wà tí èèyàn ó ṣe tó ṣe pé ní owó gẹ́gẹ́ bí olóṣèlú tí owó ò lè ṣe owó téèyàn ní lọ́wọ́ so irú ẹni tí ó bá díje dìbò yìí kì í ṣe pé kí ó kàn jẹ́ pé ẹ wù pé wọ́n máa pè mí ní sẹ́nítọ̀ wọ́n máa pè mí ní gọ́fúnọ̀ wọ́n máa pè mí ní ọ̀nàrẹ́bù nìkan kọ́ yóò ní kinní kan tí ó fi agbára yìí ṣe unfortunately ó dàbí pé ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olóṣèlú wa ní Nàìjíríà ipò yẹn gangan ni wọ́n máa wù wọ́n kì í ṣe pé ní wọ́n ní àfojúsùn kan tí wọ́n fẹ́ fi agbára òṣèlú ń ṣe nígbà tí wọ́n bá rí tán ibi tí ìṣòro wa wà nìyẹn kò wá kọye tí ó bá ná láti rí pé ó rí agbára yẹn kódà ó bá rí agbára yẹn tán tí ò wá mọ tí ó fi ṣe tí ò wá mọ tààrà ẹni tí ó bá díje dìbò tí ó wọlé yóò ti kọ́kọ́ kíyèsí environment tó wà. kí ni ń ṣẹlẹ̀ ń bí. kí ni ń ṣẹlẹ̀ kí ni a lè ṣe. síbi ó fi lọ bó ṣe kọ́ lọ. táyé wa ó tún fi rọrùn sí i tó bá ti pé ẹlòmíín wà pé ó ti mọ̀ pé gẹ́gẹ́ bí àdúgbò tá a wà yìí iṣẹ́ ọ̀gbìn ló lè ṣiṣẹ́ ń bì dáadáa. ó lè wúlò ń bì kódà ìwakùsà níbi tẹ́yẹ olóṣèlú tó bá rí wípé ní ọ̀rọ̀ tí ń bẹ nínú ilẹ̀ òun ó tó òun láti fi transform mo ń ka kíní kan nípa Niger State Governor ní òní ó wá ń sọ iye billions of naira tó ti wọlé sí àpò Niger State Government látara agriculture ní internally generated revenue tó ti wọlé látara pé wọ́n dókòwò sínú iṣẹ́ ọ̀gbìn. now ẹ wo tí kùsà tí mo wí yìí ẹlòmíín wà tó ṣe pé ní wọ́n bó tiẹ̀ jẹ́ pé ní nítorí ní í ṣe pẹ̀lú kùsà orí exclusive list ló wà ṣùgbọ́n kò sí ní tó stop state government láti approach the federal ministry of mines láti tẹwọ́ gbọ́rú ẹni tó bá nírú àìdíà yìí tó sì fẹ́ sí òṣèlú kò lè jókòó lè ó lè torí nǹkan wọ̀nyí kó bọ́ sínú òṣèlú so kì í ṣe pé wọ́n kàn máa gbọ́ bẹ́ẹ̀ mo fẹ́ gbàgbára nìkan láì ní téèyàn fẹ́ fi agbára yẹn ṣe láì ní tó lè oore tó lè fi mú wọnú ìlú rẹ̀ àbí àwùjọ rẹ̀ tí ó ṣe àwùjọ náà síwájú. ẹ ṣe Barrister Sarafdeen ṣùgbọ́n ayé olóyè Akọgun ẹni pé tí ó fa ọkàn yẹn sí pé ká tó dìbò lélẹ̀ ní làwọn sọ fún mi ṣùgbọ́n kí ni àwọn nǹkan tí ò yẹ kí a tẹ̀ máa rò pé torí kẹ́nẹ́ ló yẹ ká fi dìbò fẹ́ ni. ẹ ṣeun gan question tẹ̀ wá béèrè ó tún gbé ti lọ́ọ̀yà ní arugẹ dáadáa ṣe rí àwọn nǹkan kan wà tí ó jẹ́ pé à ń wò ká tó dìbò ní Kwara torí àwọn ò sọ a mọ̀ pé ó lè jẹ mọ́ stéètì míì náà o àmọ́ Kwara ní sọ̀dọ̀ tí a wípé ǹjẹ́ Yorùbá ni ǹjẹ́ Haúsá ni ǹjẹ́ Tápà ni ǹjẹ́ Ìlọrin ni ǹjẹ́ gbóònà ni gbogbo nǹkan wọ̀nyí kò yẹ ká máa wò ó tó lè ṣe torí tó bá ní ọmọ bàbá tàbí ọmọ ìyá tí ò lè ṣe tó bá fi ṣe ìyá rẹ̀ náà ó padà jẹ ọ́ so kò yẹ ká máa wò àárín ǹjẹ́ mùsùlùmí ni ǹjẹ́ kìrìsìtẹ́nì ni ṣé afẹ́ kó máa iṣẹ́ tá a fẹ́ ràn lọ́hùn ṣé iṣẹ́ kó máa lọ ṣe wàásù àbí kó máa pèrún gbogbo orú nǹkan báyìí kò nítumọ̀ àwọn nǹkan míì tá a tún máa ń wò òun ni pé ǹjọ́ lówó lọ́wọ́ ṣé bí tó a bá dìbò fún tán owó rẹ̀ kọ́ ni ó fi ṣèjọba. kódà mo ti gbọ́ kàrí tí wọ́n sọ pé ọmọlúwàbí sí ni o kódà ó lè yàn bí ṣùgbọ́n kò lò ó lọ. kódà èwo ló ṣe pàtàkì jù nínú kéèyàn ṣe ọmọlúwàbí. ó tún lè yàn bí. wọ́n tún lórí èèyàn bí. bẹ́ẹ̀ ni àmọ́ kò lò ó lọ. kò lò ó lọ. náà nǹkan táwa ń sọ ni pé tó o bá ní kò lówó lọ́wọ́ ṣé tó o bá dìbò fún tó bá débẹ̀ tán ṣé owó ara rẹ̀ ni ó fi ṣèjọba ni àbówó gbogbo ayé dìbò fún kó lè lo owó tiẹ̀ fún àǹfààní gbogbo wa ó yàtọ̀ sí ẹni tí ó dìbò fún tó rò pé òun fi owó rẹ̀ rà ọ́ ni ó wá ń kówó ìjọba sápò fún ìbò tó ń bọ̀
ọjọ́ wo la fẹ́ bọ́ nínú ìyà pé ó lówó lọ́wọ́ àwa ń gba àǹkárá à ń gba rẹsì à ń gba sẹ̀mó à ń gba kínní à ń ṣe bẹ́ẹ̀ at the end of the day ṣé ọbẹ̀ tó wá ṣe níjọ́ tó dìbò tán òun náà lọ́ọ́ wà rún fọ́dún mẹ́rin àbí àǹkárá tó rà yìí òun náà lọ́ọ́ lò fún ọdún mẹ́rin so gbogbo orú nǹkan báyìí ẹ wá wò gẹ́gẹ́ bí nǹkan tí lọ́ọ̀yà wa sọ àìní àfojúsùn wípé ní tí mo fẹ́ ṣe fáwọn èèyàn wọ̀nyí ó jẹ́ ìṣòro nínú òṣèlú wa. What do you want to do for these people on education? What do you want to do on housing? What do you want to do lórí ètò ọ̀nà? What do you want to do lórí ètò ìlera as agriculture? Nígbà tí wọ́n bá wá campaign pé n tí àwọn fẹ́ ṣe ni ó wá jù bẹ́ẹ̀ lọ lónìí ó yẹ kí àwọn tẹ́ ń campaign fún kán tún wá máa sọ pé ó dà n tó lọ́ọ́ ṣe báwo lọ́ọ́ ṣe fẹ́ ṣe. Ibẹ̀ lẹ́sì mọ̀ pé ẹni tó wá sọ pé òun ó ṣe báyìí bóyá ó lọ́gbọ́n lórí àti ṣe tàbí òní lọ́gbọ́n lórí láti ṣe. Ìta tún wá fẹ́ advice ní KRM ni pé ẹ má gba ìpàdé ìpolongo ìta gbangba láàyè bí bó ti yẹ lọ. Kò pé fún aráàlú ìpolongo campaign ìta gbangba tẹ́ wà ní thousands of people kò pé aráàlú. Àwọn olóṣèlú ló pé ní tó fi pé wọn ni pé wọ́n lọ mobilize crowd láti everywhere. ẹ máa bọ̀ o. nígbà táwọn rí èrò pọ̀ tí gbogbo olú ìlú sí tèmi. kò paráàlú kò pé olùdìbò àwọn olóṣèlú tí wọ́n fẹ́ fi tan èèyàn òun ló pé. ṣùgbọ́n encourage àwọn olóṣèlú kan wá kan ilẹ̀kùn nílé yín níbi tí ẹ ti sọ pé ó da jòkó alọ́rọ̀. then èmi tún wà tó jẹ́ pé ẹ lè lọ bá àwọn artisan sọ̀rọ̀ wọ́n ní ìbéèrè tí wọ́n sọ àwọn mechanic ẹ bá wọn sọ̀rọ̀ àwọn tó ń jórun ẹ kó bá wọn àwọn tailor àwọn bricklayer ẹ bá wọn sọ̀rọ̀ àwọn lawyer àwọn adájọ́ ẹ bá wọn sọ̀rọ̀ so that those people can ask you what they want and you be able to they will test your brain. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣe ẹ̀yin àlejò mi ní gosego lórí ètò ìràpadà Kwara fótó ọ̀sán èyí bí ó ti máa ní ó ṣe máa ọkọ ìyàwó ṣe lọ́dí ìṣẹ́jú 5 péré ló kù níyì tẹ́ a fi jọmọjọmọ ṣùgbọ́n ẹ jẹ́ sójú òpólẹ̀ fún ẹ̀yin tẹ́ láǹfààní àti gbọ́ wọn lé àwọn nọ́mbà tẹ́yìn náà fi dá sí